àlàmúṣẹ́niyàn ìyá rainbow wonderful movies káàbọ̀ iṣẹ́ ọpọlọ lélẹ́ yìí ó lè jù àlàmúṣẹ́niyàn ṣọlá fòsìjọ́ àlàmúṣẹ́niyàn yínká quadri àlàmúṣẹ́niyàn ìrètí àlàmúṣẹ́niyàn àfọ́ńdà tó lágbára ẹ wá wo mi ẹkú lójú abiyamọ dáadáa kí ló dé ìyá rainbow lùlù tó ti rákòbá o ọ̀rọ̀ dé àlàmúṣẹ́niyàn ẹ̀gà tó kọ́lé ló túlé o ìyá rainbow action woman. àlàmúṣẹ́niyàn iṣẹ́ ni mo gbà fún màmá rainbow ẹjọ́ àwọn àgbọ̀ṣeré tó kópa nínú eléyìí kọjá bẹ́ẹ̀ jíde kòsọ́kọ́ ṣọlá fòsìdó yínká quadri ìrètí ìyá rainbow fúnrẹ̀ peter fatomilọ́lá ọlọ́fààná ògògó bàbá sùwé tẹ́tí àbálògùn fàkásùbù bíbọ́ọ̀ṣì mọ́fìrè ìwùmí àlàbíyẹ́lò àlàmúṣẹ́niyàn introducing fẹ́mi phillips jr. àlàmúṣẹ́niyàn thriller iṣẹ́ ọwọ́ ìyá rainbow mádàfọ́ nùmí àlàmúṣẹ́niyàn.